ìyẹn àlè kà á pé yẹ ọdún báyìí mo lò torí pé kì í ṣe pé mo kúrò ńbẹ̀ mo sì lọ dá dúró ìgbà mo wà lọ́dọ̀ wọn mo gbọ́ pé wọ́n fẹ́ ṣe eré kan ní University of Ife tó di OAU lẹ́nìí ọ̀jọ̀gbọ́n Ọlárótìmí Mr. lòun náà tiẹ̀ ń jẹ́ ńgbà náà òun ló kọ eré yẹn ń pè ní Kurunmi Ìjàyè wọ̀ eré Kurunmi yẹn ni mo gbọ́ pé wọ́n ń ṣe mo bá lọ gbìyànjú ń bẹ̀ gba iṣẹ́ tọ̀dọ̀ bàbá wa bí kò lọ déédéé mọ́ tẹ́lẹ̀ mo bá lọ sọ́hùn mo lọ bá wọn kópa nínú eré Kurunmi yẹn ni mò ń kí Kurunmi. Dàgbọ́ tẹ̀lé kí Kurunmi fún wa ní gbólóhùn kan ìṣẹ́jú kan péré. Kurunmi Ọ̀nàlù ààrẹ agbákẹ́ lọ́wọ́ ẹ̀ àtọ̀rọ̀ òun bí ẹ̀ ń tolé irú àgbáwá ọkọ̀ òrókò ìwìn wẹ̀rẹ̀ tí jorí ọkọ̀ mọ́ṣáàdìwìn arówó rẹ̀ tù ọkọ̀ ẹ̀yìn ògún ilá ti rí kó ikàn ti rí wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ikọ̀ òǹkóso ti rí pé kú ìwọ̀ ti rí pẹ́já òkè ti rí má wò eégún ti rí rẹ́rìn ọkà bàbà ti rí wolóko lójú bọ́mọdé ń bá gbà alàgbà jẹun ti rí ní ti rí. ẹ ṣé bàbá ẹ kú òun yóò ní pẹ́.